gbogbo mọ́síná láyé ni wọ́n ní ìwà kan náà tó jọra wọn. The whole mọ́síná ní gbogbo ayé kì í sọ̀rọ̀ mọ́síná ẹyọ kan o. Òun gan ò lè mọ̀ pé òun ní lára báyìí ó dìgbà tí practical bá bẹ̀rẹ̀ nù lé yín. Orí stage kan máa dé tí pé after all ọmọge ni mí nà mo sì kéré lọ́jọ́ orí after all yẹ kí kápọn lè mí ọ̀pọ̀ ohun tọ́lọ́ ń dì sí mi níwájú odò ṣàṣàṣà ni ẹ̀yìn náà Ọlọ́run parí iṣẹ́ bẹ̀ àwọn abòmíì dẹ̀ ń bẹ tí iwájú ọmọ ti mú kò sí dáadáa ìròrí majority mọ́síná tó bá dé stage kan ni mò ń bò yín gbọ́ yẹn. Kí ni wá máa ń fà á tẹ́ẹ̀fì rí i pé ọ̀pọ̀lọpọ̀ 30-40% èèyàn káàtẹ̀ pé ní 50% nílẹ̀ yìí wọ́n ṣe mọ́síná tán láti wọ́n ṣe mọ́síná tán wọn bá ráàyè ìyáálé wọn mọ́ rárá. Ẹ pé gbà tí mọ́síná dé báyìí wọn ráàyè ìyáálé mọ́. Gbogbo ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ń sọ pé odò tó bá ti gbàgbé orísun rẹ̀ níjọ́ tẹ̀yin méjèèjì ọjọ́ ní nǹkan kan níjọ́ tẹ̀yin méjèèjì ò rí léwọ̀ níjọ́ tẹ̀yin méjèèjì ò ní bàtà méjì ní ìfà tó fi jẹ́ pé majority ọkùnrin after mọ́síná báyìí wọ́n máa sọ pé látọ̀ fẹ́ yàwó tẹ̀ wá rí bí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ṣe dà àwọn èèyàn dẹ̀ retí ìyẹn tẹ́lẹ̀ Ọlọ́run ní ṣe ti níbẹ̀ ẹni ọpọlọ tó pé bó tilẹ̀ kí ìjọmọge kọ́dà mú ìyàwó kékeré tó ọgbọ́dọ̀ affect ìyálé o akú arápá tó bá sọ pé bọ́ọ̀rùn ṣe rí ni ẹ má bá jiyàn o torí òun ti dọ́rùn bọ̀ àwa mọ tí wọ́n ń pè ní mọ́síná àti mọ̀ bó ṣe é rí àmọ́ tí mọ́síná bá fẹ́ jẹ́ ilé ogun wàláhì ọkùnrin ní òpìlẹ̀ rẹ̀ tó bá sì fẹ́ jẹ́ ilé ayọ̀ ọkùnrin ló máa pilẹ̀ rẹ̀ o torí pé àwọn kankan bẹ gbọ́dọ̀ ní príncípù pé bọ́lọ́run ṣe ní ká ṣe ní kò sí nǹkan kan tó lè influence mi kúò lórí bọ́lọ́run ṣe ní ká ṣe. Ó ní kíkẹ́ ṣe ìtọ́wù kú lì dí hákín ẹ̀kọ́wù ẹ fún ìyàwó lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ fún ìyàlé ní ẹ̀tọ́ ẹ̀ kódà àwọn àfáà tẹnubọ̀ débi pé tó fi dórí oorun sísùn. Bẹ́ẹ̀ ṣe máa wo wípé eléyìí ṣẹ̀ṣẹ̀ dé ẹ gbọ́dọ̀ jẹ́ kó yàtọ̀ sẹ́ni tó wà nílé tẹ́lẹ̀